àwọn ẹlẹ́bọ kì í ronú ó ti jọ́ tán bá tó gba Islam tán bá gba Islam àwọn ni wọ́n máa sọ fún ọ láì bí wọ́n léèrè pé wàláhì nígbà tá a ti di mùsùlùmí á ṣe làákàyè òdodo sì ń tọ́ bá ṣe làákàyè ọlọ́gbára dálẹ̀ níwájú odò pé yóò fún ọ kínní ìwọ jáfara yóò gbé ọ lọ́ní kí ló fẹ́ kàn ọlọ́gbára dálẹ̀ níwájú àpáta ìwọ sàmúra kó ṣubú yóò fọ orí ẹ̀ dànù ni eléyìí tó túmọ̀ sí pé ò ṣe làákàyè nígbà tó lọ gúnyán fóòsà òtún wá lọ sí odidi orúkọ wọ́n tẹ́ pọ̀ ọ̀rẹ́ ran jẹ bẹ́sikẹ́lọ̀ ń jẹ wọ́n á sọ odidi orúkọ fóòsà ò ní làákàyè wọ́n á padà wá bẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta gbogbo bẹ́ẹ̀ ti ń rùn wọ́n náà ló tún mú gbálẹ̀ ló tún gbà ò ní làákàyè wàlá ọgbọ́n rárá ó ní àwọn bọ́ọ̀lù sísọ pé mi gbá àmì pòfẹ́sọ̀ olódò àgọ̀ ìwọ lọ ń gúnyán fóòsà ló ń gbọ́kà fóòsà ló ń gbé odidi orúkọ fóòsà kò jẹ́ kankan bẹ́ẹ̀ náà wọn náà ló tún padà gbá àwọn síyàn fún wẹ̀rì. àwọn mùsùlùmí wọn kì í ronú ó jọ tó bá tó kúrò ní Islam tí wọ́n bá kúrò ní Islam àwọn fún ara wọn náà máa wá jẹ́wọ́ fún ẹ pé láì bí wọ́n léèrè pé nígbà tí mo wà ní Islam yẹn mo gọ̀ mo rìn dìn òdodo sì ni tó bá ṣe làákàyè o lọ ń forí balẹ̀ fún ṣìgìdì àwọn Saudi o ní láti kọrí sí ìlú àwọn Saudi torí tó bá ṣe làákàyè ni ó yẹ kó ti mọ̀ pé ṣìgìdì àwọn Saudi òkúta àwọn Saudi òun ló ń forí balẹ̀ fún ìwọ lọ ṣubú lọ forí gbálẹ̀ níbi tó ti ń larí mọ́lẹ̀ fún ṣìgìdì Allah okú dànù okú gbé ṣìgìdì Allah kò máa wọ ẹran ni kò sí nǹkan tó máa ṣe fún ẹ ó lọ ń forí balẹ̀ fún ṣìgìdì òkúta tó wà ní Saudi tó bá ṣubú dànù okú dànù a kò máa wọ ẹran ni eléyìí tó túmọ̀ sí pé o ò ṣe làákàyè nígbà tó lọ kówó owó tabua tó lọ fi ra àgbò tó ń pa fún òkúta tó náà ṣe léyá ó wá lọ ń yáwó ó lọ fi ń ra ẹran ó lọ fi ń ra àgbò ipò ọ̀bẹ ò gbẹdọ̀ lélẹ̀ ìwọ tó yẹ pé òòró jẹjẹ bẹ́sikẹ́ ló ń jẹ gàrí ló mu àwọn èèyàn kan náà ṣàánú ẹ náà rẹran fún ẹ owó tó yẹ kó o gbà kó o máa fi ṣe bísínẹ̀sì ẹ ó lọ fi rẹran ó ṣe làákàyè nínú ó wá pa oyin di màálù àgbò ó lọ ń pa fún ṣìgìdì Allah ó ní làákàyè wà wá padà wà lẹ́yìn ijọ́ mẹ́ta níbi tó pa ẹran sí gbogbo bẹ̀ tí ń rùn ìwọ náà ló máa padà wá túnbẹ̀ ṣe eṣinṣin tí ń kun bẹ̀ ìwọ náà ló máa gbábẹ̀ ló máa fi kerosene wọ́n bẹ̀ ló máa padà wá túnbẹ̀ ṣe ó ṣe làákàyè nínú ó ní làákàyè wallahi ògùn rárá ó wá ní báwo ṣe máa ní mi ní làákàyè I'm a professor I'm a doctor wallahi ògọ̀ you are a professor náà àwọn àgọ̀ doctor inú àwọn arìnrìn inú àwọn akọ̀dà ìwọ ló ń pa ẹran fún òkúta Hajaratul Aswad ó ń pa ẹran fún ṣìgìdì Allah kò jẹ́ ìkọ̀kọ́ bẹ́ẹ̀ náà òun kówó tabua owó rẹpẹtẹ ó fi ń lọ sí ìlú onílùú ó lọ fi ń túnlù wọn ṣe ó lọ fi ń lá òkúta ó lọ fi ń sọ̀kò fún fẹ́ǹsì kò ṣe ìkọ̀kọ́ bẹ́ẹ̀ náà ó gọ̀ torí tí kò bá ṣe pé ó gọ̀ ni ó yẹ kó lè rí pé fẹ́ǹsì ló wà wájú mi tí mò ń sọ̀kò fún yìí náà òkúta ni mò ń forí balẹ̀ fún yìí náà àmọ́ torí pé ó gọ̀ ó ṣe làákàyè ó dìgbà tó bá tó kúrò mbẹ̀ fúnra ara iná ló máa wá fẹnu ara ẹ̀ sọ wọ́n ṣíyàn fún wẹ́ẹ̀rì wọ́n ṣíyàn fún wẹ́ẹ̀rì wọ́n ṣíyàn fún dókítọ̀ ó gọ̀ ó wá ń kówó tabua ó lọ fi ń tún ìlú onílùú ṣe owó tó yẹ kó fi invest sínú ìlú ẹ kó fi tún ara ẹ ṣe kó fi tún mọ̀lẹ́bí ẹ ṣe ó wá lọ fi ń tún ìlú onílùú ṣe ìwọ tó rí jẹ wà wá padà dé wà dé sínú òṣì wà á máa gbọ́kadà ó gọ̀ torí ẹ̀ ìjọ tó bá kúrò ní Islam ìjọ ẹ ló máa fẹnu ara ẹ̀ jẹ́wọ́ pé wàláì mo gọ̀ǹgbà yẹn pàtí mo wà ní Islam wàláì mo ti fowó ṣòfò mo ti rọ́pọ̀lọpọ̀ èèyàn lọ sí Mẹ́kà mo ti kówó lọ sí Mẹ́kà mo ti lọ fi tún lu Saudi ṣe fúnra rẹ̀ ló máa wá jẹ́wọ́ pé àṣeṣe gidi Allah làwọn forí balẹ̀ fún ẹ̀yin èèyàn wa ọpọlọ wa ò ní lọ ṣẹ̀gẹ́t Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè kò dẹ̀ sẹ́ni tó pe Ògún Ṣàngó ní Ọlọ́run Olódùmarè òrìṣà ni wọ́n Allah ṣìgìdì lásán ni ó ní ọwọ́ ọ̀tún méjì eré ní tí wọ́n mọ ó jẹ́ wà nù Kábà ó ní ọwọ́ ọ̀tún méjì òun ni àwọn ará bí yìí ń sìn àmọ́ torí pé wọ́n ti fi èdìdì bò wọ́n lójú ìjọ tí wọ́n bá tó là tí ọpọlọ wọn bá tó pé ìjọ iná bá tó ní nígbà tí mo wà ní Islam mo gọ̀ àṣé Saudi ni à ń kówó fún àṣé Saudi ni wọ́n kó wa lẹ́rú ó dìjọ yẹn kan tó wá jẹ́wọ́ ṣé rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí èmi ń sọ fún yín pé wọn ò tó bẹ́ẹ̀ wọn ò bí wọn dáa fún wá sórí péjì wa fún wá sọ ọ̀pọ̀ tó ń sọ ìtorí pé wọn bá ṣe rí máa tú ṣìgìdì làlá
àwa tá à ń sọ fún yín wípé ṣìgìdì èrè ni Allah ọlọ́wọ́ tún méjì kọ̀ǹfàmù ni àrídájú pẹ̀lú ẹ̀rí tó dájú ni ẹ̀yin èèyàn wa àwọn ẹni wọ́n ti fèdìdì bò wọ́n lójú ni ọpọlọ wọn ti lọ ni wọn ò lè dá ronú ni ẹ̀yin mùsùlùmí kò bá dáa kẹ́ ẹ lọ ronú ẹ lọ jókòó ẹ lọ research ẹ lọ nǹkan tó wà ní òwe yín Ọlọ́run dá yín ní Yorùbá ẹ wá ń lo èdè Lárúbáwá nǹkan tẹ́ ẹ sọ yẹ ṣe máa sọ lédè Lárúbáwá ẹ fẹ́ sọ wá dọmọ Lárúbáwá ẹ fẹ́ pa kádàrá wa dà olórí burúkú ló ń ṣe Islam àwa ń ṣẹbọ ẹbọ ìlú wa là ń ṣe ẹ̀yin wá lọ ń ṣẹbọ ìlú onílùú ẹ̀yin aláṣìṣe Saudi ẹ̀yin atoko wá balẹ̀ jẹ́ ẹ̀yin ọmọ àlè tó ń fọwọ́ sí júwèé lè bàbá ẹ̀ ẹ̀yin èèyàn mi ó sọ yìí mo dúró ó dìgbà.